mo sọ̀rọ̀ nípa Lizzy. I talk on everything I say. Tí n bá wá sọ pé mo fẹ́ bá Lizzy gan ṣọ̀rẹ́ lẹ́nìí, kí ni Dáúdà yín fẹ́ dà? Kí ni Dáúdà yín fẹ́ dà? Ṣé kò lẹ́ni tẹ́yìn support ni? Abọ́sí pé I will never be part of Lizzy Anjorin. I will never. I treat a case as I see it. Honorable Atupa. So, I don't Facebook. Atupa tí ó worry. Fine bit. Fine. Tọ́mọ yẹn bá ti ń comment báyìí. Òyìnbó àwa sápá mi lórí. Fine, beautiful. Say baby. Baby. If everybody like you can be like Esabod on this social media, you become a celebrity. That's why they celebrate me. But tí ìjà bá ti dé, tí Mohbad ni o, tí bí mo ṣe sọ ọ̀rọ̀ Mohbad ṣá. Mo gbé fún A, mo gbé fún B. I don't belong to anything. Mi ṣe gbé ìyáláyà yín, ebi mo jẹ́ kẹ́ ẹ sọ̀rọ̀ lẹ́ni. As a veteran speaker, as a veteran blogger. Ní èmi tí mo lè máa mú àwọn follower mi tọkàntọkàn tó ń tẹ̀lé mi tipẹ́tipẹ́ tó máa ṣe tí ò dá tí mò ń bá wọn wí. Tó máa wá àti ilẹ̀ mọ́tẹ̀lé ìyá, that's me. Bọ̀kọ̀ mélòó la fẹ́ ṣàlàyé fẹ́yìn ọmọ akúṣe elébi. Nǹkan mélòó la fẹ́ ṣàlàyé fún yín. Mo ní I don't belong to any one of you. I'm working as like a journalist. Newspaper sọ pé senator yìí gale tó bá tún yá wọ́n ní wọ́n ti clarify senator yìí good man ni. I got it. I'm Libra. Ẹ bá kọ mi àgùntàn tó bá kẹ́yẹlé pọ̀ màdìyẹ à ń ṣẹ́gbẹ́ ara wọn. Torí ẹ̀yin dán ló ní jẹkújẹ olè. Ẹnìkan tí ìbá sọ pé ó fẹ́ fi ìwà jọ mí dẹ̀ nínú sọ̀rọ̀sọ̀rọ̀. Ó ní ìyálájé kọ́ turu. Torí pé experience broadcaster ní láti Nàìjíríà. Kò ń wojú èèyàn. Mi ní tí torí pé o close mọ́ mi mo fẹ́ràn ẹ tó bá ṣe tí ò dá máa bẹ́ẹ̀ wí. Mo rò bóyá yín. Ta ló ń bá yín ṣe team kinní kan? Ṣé Adáyàbọ̀ lẹ́bi lọ́ngì ni? Ṣé ẹ fẹ́ padà sọ́dọ̀ Lizzy ní mọ́tò ló máa pa yín gbọ́mọgbọ́mọ ló máa jí yín gbé? Ẹ rárìn fẹsẹ̀ sí. Ẹ mọ iye ọdún tí mo ti wà lórí social media mà wá lọ serve láyé abẹ́ Lizzy. Tí Lizzy ti serve lábẹ́ tèmi wà á kó sábẹ́ Lizzy. Ọlọ́run á dá yín padà sí burúkú. Ẹ ní lọ wájú ẹ padà sẹ́yìn. Kò sẹ́ni kankan jọ mo ti wà lórí social media for over 18 years. Tí mo ti ń ṣe sọ̀rọ̀sọ̀rọ̀ mi kò sábẹ́ èèyàn rí àtọ́ bá wá bá mi. Tó wá kó sábẹ́ mi láti máa ṣe sọ̀rọ̀sọ̀rọ̀. Ta ló sọ fún mi pé mo belong sí Lizzy? Ta ló sọ fún mi pé mo belong sí Ìyábọ̀? Àbí ta ló sọ fún mi pé mo belong sí Nollywood? I'm a Libra person. I say it as it is. I say it as it is. I remembered immediately tí Mohbad kú. Kí gbogbo di pé TikTok gbogbo yẹn ṣe ń pariwo yìí. I was the first person to analyze pé ẹ lè rí justice. If I can remember the year, I will bring the video on my YouTube. Mo lè rí justice. Mo ní gang related, drug related case ni that my tó ní kankan ṣe pẹ̀lú government. Mo dey analyze ẹ̀. Ẹ̀rí mi kí n bá ń ṣe justice for Mohbad. Ṣé ẹ̀rí kí n bá ń ṣe team bàbá Mohbad, team ìyá Mohbad. I don't work. That is why God blesses me. God bless and will continue to bless me every time. Nígbà tẹ́ ẹ̀ ń sọ yí pé old bit of clear yẹn fún old Harenja tí máa àsìkò tó yẹ kí n dábò Harenja ni torí ti bú mi rí. Àsìkò tó yẹ kí n dábò ṣé mo fẹ́ tí mo pẹ̀lú Lizzy láti máa dábò Harenja ni. Ẹ̀yin torí pé you don't belong to anything. You don't have any decorum. Because you people don't have any decorum. Ẹ̀yin lẹ máa ń jà bẹ́ẹ̀. I'm a blogger, I'm a journalist, I'm a publisher. Ẹ̀yin lẹ máa ń jà bẹ́ẹ̀. No, èmi ò fòrò yàrá. Àìtọ́jú ẹ̀yẹ tẹ́tí expect ni wípé ṣe bá rí Jan ti bú mi rí. Mo ń side ẹ̀. Ṣé mo sọ fún yín pé tí máa rí Jan ní mí? Àbí mo bá rí Jan sọ̀rọ̀ rí? Ó dàbí ọ̀rọ̀ VDM ni. Tó bá ṣe tí ó dá máa bú ẹ máa dàbó mi pàpàpà tó bá tún ṣe tí tó bá tún wú mi yí pé àmúlẹ̀ kìkìní ẹ pé mo máa ń ṣe ẹ̀ ní bí tó ti yẹ kẹ́ mọ̀ pé I'm a Libra person. I don't belong to anybody. I don't have any loyalty for anybody. Newspaper doesn't have any loyalty for anybody. You say it as it is.
wọ́n ṣe máa sọ pé Esabod bá praise yín lẹ́nìí ó máa bú yín lọ́la of course tí Nusi bá jáde tó máa bú yín máa bú yín náà mi ṣe ní bú yín ṣé mo create loyalty fún kankan nù yín ni. The way I operate is different from all of you Jack and Harry. No, the way I do operate. Adédèjì tó jẹ́ ọmọ mi tí mo love gidi tó bá ṣe tí òkú káàtó tó bá ń gbé máa sọ̀rọ̀ máa tẹ̀ sí lójú tí bá tó rí àtìkù kan nípa ẹ̀ máa tún gbé Adédèjì máa tún gbé mọ́ra. That is how I operate. That is why mo sọ pé ẹni tó bá ń scam èèyàn ò lè ṣe advert lọ́dọ̀. You can't. Tó ẹni tí mo fi pàdé ogun máa fi pàdé ogun fún ẹ straight. Tó yẹ ẹ fi lè dìde náà nìyẹn. I'm not talking of age. Ẹ bọ̀wọ̀ fọ́gá yín bó ṣe wọn operate. Ẹ follow ọ̀gá yín tó tẹ́ bá fẹ́ ṣoríire pẹ̀lú sọ̀rọ̀. You be Libra. Kí ni mo sọ? Okay, the latest comment tí mo sọ ni wípé Harenja wrong. Mo dẹ̀ mọ̀ yìí pé ọmọ mẹ́gà yẹn ló gbé láàrin fún tó ló gbé wá fèmí náà tí mi ò ṣe tó gbogbo àwọn iṣẹ́ gọ́tà dọ̀tí yẹn I don't have strength for it. Ṣé yẹ yín? Okay. Lizzy gbé ìyàwó ẹ̀ wá. Wọ́n interview ẹ̀ lójoojúmọ́. Harenja náà ló gbé family ẹ̀. Kò sí tó bá dì bẹ́ẹ̀. Do me do human novels ni. Tí máa sọ pé kí Harenja ibi tèmi máa sọ fún yín pé ẹ fi Lizzy ilẹ̀. Torí pé ojú ìta lẹ fi wo ẹ̀ ojú inú. Kò sẹ́ni tí Lizzy lè win lórí social media because she has ridiculed herself. She has no value. Tó lè tẹ́mi ò fi máa dá Lizzy ló mọ̀. Ṣé ìmọ̀ kò ṣe ń dárúkọ mi ni? Lizzy ò ní bí kankan láti lọ. Any business woman in Nigeria, you need to hustle to hit. Lizzy máa wà lórí social media early in the morning, late in the night, in the afternoon, in the evening. Ṣé yẹn lẹ fẹ́ fara yín wé? Ṣé mi ò sọ fún Lizzy náà gbà tó kọ́kọ́ bẹ̀rẹ̀? Tí mo láwà speakers àti gàgẹ́. Let it go. Let it go. Ìmọ̀ ni èmi o, as for me o. Ẹ mọ̀ yẹ gbà wá tá support ẹ̀ ń gbà yẹn ni. Joko, Kwame, Star Girl, èmi. MHM will support it. Say, okay, MHM no one in one. Against all those that were attacking her then. Táwọn yẹn bá ti bú báyìí, ìjàgbẹ́lẹ̀ ẹlẹ́wọ̀n tó dá kéèsì sílẹ̀ tó lọ gbé Fọláwá tó ní kó máa record tó ń play. Our against it. Now, let me tell you something. Ẹ̀yin lè ṣiṣẹ́ kẹ́ má gbowó, but mo ṣe ń sọ mi ò gbowó lọ́wọ́ Lizzy. Oh, lè gbéṣẹ́ wá fún mi. But when àwọn òkè charge because they are not registered as a blogger. Go on Google and type Esabod Enterprises. My ABBA product, I register as a ABBA product and blogger. And I do pay tax every year to Irish government. Newspaper before any publication, unless when the news is general, they do pay. Tẹ́ bá di pé newspaper kọ ìran kan nípa senator kan. Tí gbogbo yẹn ṣe senator yìí ṣe nǹkan tí ò dá báyìí, ẹ lè padà débẹ̀ kẹ́ má rí news ẹ̀ mọ́. Kan ti yọ because they settled. Because they do pay, one pay staff. Publication is not free to Esabod because I register as a publisher. And I declare my income to the government. Me account in Nigeria, any money to my wallet in Nigeria is going to go to my account, which I will hold it, which my accountant will pay tax on it. So, nígbà tá ní pé kí Lizzy má jà nígbà yẹn, ìta ti ṣe ti tó, Tony Abraham ta dàbò ti tó, ó dẹ̀ ló ń fẹ́, ó dẹ̀ ní welcome me to fracas. Ẹni tí ò bá níbi lọ, tí má sọ pé kẹ́ má dà Lizzy lọ. If I want to talk spiritually as a spiritualist, olójú inú olójú mẹ́rin, Lizzy kò ní nǹkan kan lọ, kò ní nǹkan kan ṣe. Bá Lizzy jà níwọ̀n bá kó yọ ọwọ́ ni. Torí bó ṣe ń dá lóhùn, she's enjoying it. If not like what she said yesterday, wípé Esabod ò lè mú ẹlẹ́wọ̀n Kuje yẹn àná pa because they want me to be coming out. Kémi náà máa ṣe bí tiẹ̀. Ẹ mọ̀ pé wèrè máa ń wẹ̀ ní kúnra ni. Tẹ́ bá mọ̀ tó sọ fún ọmọ bọ̀tì ń jọ yẹn. Ẹ mọ̀ iye gbogbo àwọn ọmọ Nollywood tó ti fẹ́ rán ní àǹkó kanjọ máa jà lójoojúmọ́ tí gbogbo wọn yẹrí. Ó ní ọmọ bọ̀tì jáde fún wọn o. Má gbà gbogbo wọn máa ń yẹrí ni because wọ́n níbi kan tán lọ. Ṣùgbọ́n you as an individual, Harenja, you are a veteran actor. Why tí mi fi fún ẹ lésì gbàjàre
nígbà yẹn I will not do that because tí Harenja ń ṣe all right nítorí ẹ̀fí right ni wípé òun kọ́ ni mò ń bá wí tó fi gbẹ́nu sí but ó ń gbèjà àwọn colleague yẹn just like people náà máa ń gbèjà mi náà so mi ìwádìí sọ pé tó kún àti Lizzy ń jà kí wọ́n sọ pé ní ọjọ́ kan I no ebi ò wà reversible ẹ̀yin lẹ máa ń ronú òdì mi ń ronú bẹ́ẹ̀ wọ́n á sọ fún Harenja ni pé tó bá ti bu níwọ̀nba figẹ́ yìí lẹ̀ inú ẹ̀ máa ń dùn kò ní tí mo watch ní pé tẹ bá ń dá lóhùn so that people you have to think of the public that are watching us ló ṣe pé tẹ́lómi bá ń bú mi ńgbà mi tí mi ò bá dáhùn tó máa wá sọ́dọ̀ mi wọ́n ní ẹ bá wọn public wá ìyá yóò dá lóhùn màmá a fẹ́ gba advert fún yín màmá a fẹ́ fún yín ní nǹkan kan ṣé ti understand but kéèyàn sọ pé ìfẹ́ máa jà pẹ̀lú Lizzy inú ẹ̀ ń dùn bí Harenja ṣe ń jáde ẹni ègbé ni Lizzy tó ń wẹ́ ní kúnra ṣẹ́yìn lọ́pọ̀lọ́ ilé ayé ni gbogbo ẹ̀yin ọmọ olórí burúkú kéékèèké ẹ̀yin ọmọ tí ìyá yín ò ní gèrè yín ṣé lọ́gbọ́n èmi ní ọpọlọ ilé ayé 65 years on the surface of the earth is not a joke it's not a joke mo ní lọ́lẹ̀ especially for ẹni tó jìyà tó jẹ ìyà tó mú mi ìyà tí ò rẹ́ ni ràn lọ́wọ́ ìrírí ayé ni mò ń fún yín kí ló dé tí mo fi máa ń sá fún wọn tó bá ń bú mi ní gbogbo ìgbà tó pé mi fẹ́ bà brand mi jẹ́ ni tó ráwọn tó ń wò wá láti ta èwo ló tó dá mi múnú gbogbo wọn ọ̀rọ̀ wo ló wà lẹ́nu wọn ọmọdún mélòó ni wọ́n ní pé ikú wo ni ó pàgbà táàní bá polo orí ẹ̀mẹ́ ló ṣe jẹ́ pé tó bá di pé wọ́n dàbò mi léraléra tí máa fún wọn lẹ́yọ̀ kọ̀ọ̀kan kí láwọn ṣe fún ìyá yìí ẹjọ́ jẹ́ kí n kọ́kọ́ bí yín léèrè as a celebrity ti yẹ pé mo ṣẹ̀ṣẹ̀ wá yí pé ká ẹ wò mí so possible kí n pick on somebody on social media tó ń ṣe nǹkan ẹ̀ it's a common sense. But when you keep on coming for me, coming for my children, because èmi ni voice táwọn èèyàn ń wò. Èmi ni táwọn fẹ́ court. Tí máa fún wọn lẹ́yọ kan, àwọn òde burí kí lẹ ṣe rókè báwo mo ṣe mọ orúkọ ẹ̀ tó bá bú mi rí. Ṣé wọ́n yẹn gẹ́ bí celebrity àbò gẹ́ bí public figure? Torí kí ó jù ú lẹ̀ jí ó lọ ń gbà ní ìyá ni wọ́n fi ń kó jẹ́ yẹn. Bó ṣe máa fún wọn ní abẹ́rẹ́. Tí má dẹ̀ ti fún wọn lábẹ́rẹ́ kí mo máa ṣe. Wọ́n máa jáde léraléra. Ẹ wá rí pé mi ì sọ̀rọ̀ mọ́. Ó kò lè jà. Mi ò lè jà mo ní géèmù 2026 ìgbà tó ń ṣe fracas mi èèyàn lálá kan kò pè mí rí èèyàn lálá kan ò gbé advert fún mi rí kò sí nǹkan kan tí mo gbé dání nígbà yẹn lẹ́sẹ̀ rí pé tí wọ́n bá ṣépè mi ò rí lè ṣépè fún wọn tó pé mi fẹ́ bá brand wọn láwọn lè pè mí lẹ́nu tí gé àṣẹ máa fi sẹ́nu ṣùgbọ́n mi ò fẹ́ bá brand mi jẹ́ torí àwọn tó fẹ́ patronize mi àwọn ò ní iyì and again ẹ rántí wípé olórúkọ lèmi Esabod kò sẹ́ni tí ò mọ̀ Esabod olórúkọ lèmi àwọn olórúkọ ju àwọn alimanjiri tó ń follow wọn lọ tí n bá wá sọ̀rọ̀ gbogbo yín wá ń jáde ibo mo dúró sí ní agbára Èdùmàrè ẹ ní múùfù síwájú irú ẹ̀yin lọ́lọ́run máa ṣe yín ẹ máa dúró sójú kan ni ẹ jẹ́ kó rí pé o ẹ má jà ká tọwọ́ bọ péèjì ara wa o wọn ò pariwo ni o mo ti mú péèjì ẹyọ kan wálẹ̀ o ẹ mú jẹ́ kí orí kó pé ṣé ẹ̀yin ọmọ òṣì ẹ̀yin ọmọ olórí burúkú tí ìyá yìí ò tọ́ yín lẹ́ẹ̀ma sọ fún mi ipe bo mo dúró sí ọ̀dọ̀ Lizzy mo dúró sí àti Ìyábọ̀ kò ní dá fún yàláyà yìí kò ní dá fún ta ló sọ pé send something màámi ya block you don't beg on my platform ya get blocking kó ṣe lọ bó ti sọ fún mi pé I don't want alimanjiri on my page I don't want people to pick me as a lover I will pick you pé mo like send account ṣé ẹ fẹ́ sórí burúkú I don't do general Father Christmas mo ń rí gbogbo àwọn tó ń kọ́mẹ́ǹtì mẹ́jẹ̀ ń tàn yín ọmọ kan mo sì send 50,000 lánàá ó máa ń kọ́mẹ́ǹtì ni ó yà lẹ́nu nígbà tí mo wọ ní bọ́ọ̀sì mo ní send account I picked don't come and beg láyé yín lórí platform mi tẹ́ ẹ bá fẹ́ ṣègbè ara kẹ́ ẹ ṣègbè mi olórí burúkú yín lẹ́ ń bá mi ṣiṣẹ́ ni abẹ́rù pé wọ́n ń kówó lẹ́ńkúlé ni abẹ́rù pé owó ń jábọ́ látòkè ọ̀run just like one of my family tí mo send owó sí lánàá owó square
Money day, that's the last money to my friend for square. Have you ever supported me? Have you ever commented? Tell them pé mo máa ń give away every week. Fáwọn tó máa ń comment. Money mo kàn fún tó pójú owó square ni o. Money kò sí ẹbí abọ́dẹ rìn tó gbé mi débi tí mo wà. Gbà fún rájò kọ́ ni gbà fún gbàdá. Àwọn tó máa ń fún lówó every week. Àwọn tó bá rí comment wọn ni. I will pick. I'm not. Tí n bá porúkọ yín, mo ń rá àwọn tó ń comment náà. Ṣàfọ́jú ni ìyá yín ni ojú mi ni mi ń ṣàfọ́jú náà. Mo ń rí yín. Tó bá ti di pé ẹ̀yin náà ẹ̀ rò nínú chat èèyàn. Ẹ̀yin náà ti ń engage nìyẹn. Èmi ò gbowó lórí social media. Tábà sọ pé mo need the comment. No. Bó tẹ̀ jẹ́ pé ẹ̀kan ti ẹ̀ ń comment lásán kẹ̀kẹ́ máa bá mi róòlù àwọn vendors tó ń fún mi lówó lóṣooṣù. Tẹ́ ń róòlù Ọlábànjí, tẹ́ ń róòlù House of Farida, tẹ́ ń róòlù Sparkling Beauty, tẹ́ ń róòlù Olúọmọ Dubai and the rest. Ẹ ti ń ṣiṣẹ́ nìyẹn. Kí lẹ̀ ń wáṣẹ́ kiri fún? Wallahi, mo lè send owó sí ẹlẹ́ẹ̀mẹ́ta lóṣù kan. Bọ̀ kó wá ní silent watcher kan help ẹ ṣọpọ̀nà ló máa pa ẹ́. Ó ń ṣe èrè ní tẹ́ máa wá sínú inbox mi. We love it, mi rorúkọ yín rí. Silent watcher is 419. Gbogbo silent watcher tó bá wá ń tọrọ owó nínú inbox. Ó mì yìí pé you have so many accounts tó fi lọ sórí platform. Mi ń ṣe ni téèyàn ń gbé pamọ́. Ẹ fìyà yín hàn wá 65. Má gbé mi pamọ́ nínú inbox. Má sọ pé o like iṣẹ́ mi nínú inbox. Tí iṣẹ́ kan náà ó bá fẹ́ pa ẹ́. Ẹ pé mo block yín látàná ni. I really admire your courage. I want to be like you. Good morning, ma. My conscience blocking. Who need your accolade? Accolade in your wolf for me. Why will you be hiding inside my inbox to appreciate me? Shopman, all the mark by Beshan was in inbox me. Unfortunately, you will never see somebody. Ba oni saba anything. Joko tadi omoba. Joko tadi omoba. Ama wa sórí TikTok lálẹ́ yẹ o láti wá ròyìn sparkling weight loss. Ó ṣiṣẹ́ láre. I love your resilience. Òkè ló mọ̀ lọ. Mo rí tí nǹkan ṣọ́ọ̀bù náà ní agbára Ọlọ́run náà ò ní ju ẹ ò ní lọlẹ̀. Tó ń bá pè ní bẹ́gíbẹ́gí sọ fún wọn pé ò jalè. Ọmọ bá ní àtọrọ ni. And again, let me tell you something. Ebi ò mú owó tọrọ ni o. Speakers, we are serving you. Àmúnú yín dùn, whether positive or negative. Kò sí tó bá dìkẹ́ sọ pé kàn gbà. Kò sí tó bá dìkẹ́ ní pé kàn gbà. Kò sí tó bá dìkẹ́ ní pé kàn lo fóònù. Àwọn fans tó máa ń tẹ̀lé èèyàn. Ìyẹn ò ń ṣe bẹ́gíbẹ́gí mi. Ebi gan ò mú owó tọrọ ni. Mo lè sọ fún wọn pé yìí nídìí fóònù tí mo ti ẹ̀ nídìí tí mo fẹ́ ní kẹ́ ẹ ra fún mi. Kódà yìí nídìí pẹ̀fíìmù. Kí mo fẹ́ tẹ jẹ́ kí mi hàn tí ẹ tọrọ lé ní kí nìkan tí mo nídìí inú ayé o. Ẹ̀yin olólùfẹ́ mi tí mo fẹ́ kẹ́ ẹ ra fún mi. Kí ni ká ló sọ pé I want to join Ọlábànjí. Mo dúpẹ́ lórí you want to join Ọlábànjí. Ṣé Ọlábànjí ni mò ń jẹ́ ni? Aláwọn ìbéèrè dìdìrín kọ́kọ́ yín níbí. You want to join Ọlábànjí ṣó fẹ́ dó ni? Ṣé Ọlábànjí ní gúrùpù ní àbò ní kinní kan? Ṣẹ́rí kò sí tó bàdì nínú speaker. Ó ṣe jáde gẹ́ pín ní Ọlábànjí tó bá mi kan. Irú nísìnyí ọmọ yìí ń jẹ́ fún gan mo ti empower ìyàwó ẹ̀. Mo ti empower ìyàwó ẹ̀ tán ti ní ṣọ́ọ̀bù tí ṣọ́ọ̀bù wọn ti kún. Mo ti bẹ́ẹ̀ ṣe kinní. Ṣé wọ́n béèrè lọ́wọ́ orí ẹ̀ ò dáwọ́ tó ní sìgá mo ní ìdí. Yóò ti yẹ ẹsẹ̀ ẹ̀gẹ́ kí n kú náà kẹ́ tó gbé mi sí. Kí nìkan tí mo tún ní ìdìnnú ayé náà? Mi ní ìdí ilẹ̀. Mi ń kọ́lé mo máa ń ra lé ni. Kí ni mo ní ìdí o? Nǹkan tí mo ní ìdí ẹ̀yin ọmọ ewé tẹ́ bá lè provide ẹ̀ fún mi mo ní ìdí oko. Oko tẹ́ bá fẹ́ fún mi má jẹ́ kó mọ àṣírí mi kó má sì lórí social media bí tí mo ti ń sọ pé dómi kí n kàn án mọ́lẹ̀ dómi kí n lórí rẹ̀ dómi ṣe kíní kan tí yín tó ń jẹ́ kí wọ́n máa gbókó sánú. Ṣé wà ní polówó ọjà mi tó wà lórí wẹ́bsáìtì mi pé à ń kàn mọ́lẹ̀ o abudu làwọ̀ fún mi lò ó wàhálà ìpín bá dé Amẹ́ríkà tó ń sọ yá màámi ẹjọ́ gbogbo wọn dẹ̀ kó tán yín pé màámi ní tó wà lórí wẹ́bsáìtì yín yẹn tẹ́ bá lè bá mi ọkùnrin tó bá gbó kì í ṣe láti ẹgbẹ́ kórè yín pé èèyàn ọmọ Nàìjíríà torí mi ní fún yín físà wá sí ìlú òyìnbó èmi ò lówó mi fún yín I'm a law abiding citizen mi ní lówó mi wá fún yín tó kò sẹ́ńtẹ́ bá gbé wá wọn ní padà ní padà wọ́n tó kọ vibrator yẹn ṣọpọ̀nà ló máa pàyà ẹ̀ èmi gan ta ó ṣe vibrator ẹnìkan tẹ̀ ní o fẹ́ máa gba kíní ẹ̀ lórí Instagram
tọ́yìn bọ́ọ̀sì mi má dé ní Dublin má bẹ́ẹ̀ ṣá kí ni mo ní ìdí tí mo láàkì inú ayé oko mi ní ìdòwò oko bẹ́ẹ̀ bá fún mi náà yín gbowó Jésù alágbára mo ní ìdí owó Jésù má fowó dùn mí o má jẹ́ n sọ̀rọ̀ òdì síra mi bó o bá kọ vibrator bí máa block ẹ̀ olórí burúkú olùṣọ́gbọ́pá arúgbó ó lè kó HIV mi ìlú kó HIV kó ní HIV kó bá dómi because immunity mi ìtarúgbó ó wà yín tààtì mama mommy this your girl Slim Bookie Adéọlá Tọ́lá ní Slim Bookie ọmọ mi yẹn látòrí IG Ose for introducing yourself sabi anything na people wey wan buy ticket for people wey wan return arizo ask me to pay my opay to people ẹ ṣe tẹ̀ ń bá wọn polówó ẹ̀ ẹ ṣe tẹ̀ ń bá wọn polówó return of arizo so èmi ò ń ṣe ara yín oko ńlá yẹn ni ó pàyẹ sí mi adé ó ṣe máa jẹ blocking ó máa jẹ blocking mọ́tò tí mo fẹ́ rà ní ìṣètò bá dé Dublin ohun tí ń wo spec ẹ̀ yìí irú ní ìṣètò bá fẹ́ ra mọ́tò yẹn fún mi màá gbà mọ́tò yẹn mo tẹ̀tí email wọn ó yẹ kó ti reply mi spec mi tí mo fẹ́ rà ẹ rán mi létí mọ́tò tí mo ní mo fẹ́ rà mo fẹ́ change Mercedes ni ẹ rán mi létí mọ́tò tí mo fẹ́ rà o ẹ rán mi létí mọ́tò tí mo fẹ́ rà finance gẹ́ gbèsè Tesla mo ní Tesla kan mo like ẹ̀ gan náà bá fi rúbà Tesla yẹn bad gan mọ́tò méjì ló wọ̀ mí nínú àti mọ́tò the new MG tó ń ṣe yẹn mo fẹ́ sport car one door sport car mo fẹ́ this time ìkú lọ́mọ tí ń wọnú mọ́tò gbé wọ́n ní mọ́tò please where can I buy mi ju sparkling weight loss tẹ̀bẹ́ rí ẹ̀rí jókòó bó ṣe rí ni ó lo Manjaro kò ṣiṣẹ́ nígbà tó lo sparkling beauty mo gbọ́ tí ẹnìkan sọ pé wọ́n ní sparkling beauty wọn ṣé òkè tẹ́ bá ń ra tablet slim 50 euro mọ̀ye tẹ́ máa nọ́kọ̀ ẹ̀kẹ́ tó slim but eléyìí tẹ́ bá gba jáàbù abẹ́rẹ́ kìíní kejì ẹ máa lose weight ó dẹ̀ ń wo gbogbo àìsàn ẹ̀rọ kọ́ mi tó lú lọ́pẹ́ lápẹ̀tẹ̀ náà ni Tesla like sport one kan tó ń ṣe release ó yẹ kán ti reply mi gan mo ti búùkù ẹ̀lìbílì mo san deposit gan mo san deposit wọn ní non refund bíi 250 euro láti táì mọ́tò yẹn dáhùn irú nǹkan báwọn kí n sì mọ travel nǹkan tí mo need lọ́wọ́ yẹn ẹ lè ra tíkẹ́ẹ̀tì fún mi kò sí any country tí ń lè wọ̀ mi ìbẹ̀rù anybody o gbọ́n tí ń ṣe pé Nàìjíríà tẹ́ ti mọ ìjẹgba ni jíjà gbé yìí nìkan pa yín mo nìkan náà yín ni kò sí tí ń fi ń ṣe yẹn inú fracas ló wà ẹ lè escape ẹ lè sá lọ lọ́wọ́ mi ẹ lè máa sá lọ báwo ó di gbé yánjọ́ tí Nàìjíríà bá ṣe lọ pé kí títí sí nǹkan kan mọ́ wọn náà ra wọn mọ́ lẹ́gbẹ̀ẹ́ títì. Ó dìgbà tí wọ́n bá nára wọn mọ́ tí wọ́n bá ti nára wọn mọ́ Áfíríkà ló dùn náà yàn jù ebi òní náà yàn ń lo òyìnbó tó pé mi ìfẹ́ lọ ẹ̀wọ̀n lóyìnbó ò dáa Cybertruck mi truck bá wò mo ní mo fẹ́ ra tó pé mi nìkan síìtì ẹyọ kan àwọn grandchildren mi gbogbo wọn ti ní káàtì wọn tó ń gbé lọ school mi nìkan ni don't buy Tesla ma I am regretting it. I'm shouting. The battery is 25k. Okay, only key 25k, 25,000 euro to replace. Lekan Samuel, only key my Tesla. Báwo ni battery ṣe máa get 25,000 euro to replace? Ṣé ẹ ti dé ètà ni ẹ o? Ṣé orúkọ àwọn ọmọ mi ló ṣe fi orúkọ ọmọ mi kìíní kejì Lekan Samuel ló fi ṣe? Má jẹ́ n block ẹ o. Ẹ má kú kíkú tó dé o. And again olóṣì ẹ̀ àlòkù Tesla ló rà Mercedes mi àfi tó máa ní wọ́n ti ẹṣẹ́ àìsí máa kí n tó kúrò tí SMS sọ pé kí n gbé wá fún sáfíìsì nǹkan kan báyìí so jẹ́ n tẹ́ block ẹ̀ tà ní ẹ̀ pẹ̀lú orúkọ tó fi ṣe kìíní don't buy Tesla mo fẹ́ yáwó lọ́wọ́ ìyá láyé ẹ̀ rà ni